شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وبه نستعين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء نبينا محمد وآله وصحبه أجمعين ما بعد. nínú àkọlé tó kàn níbi ọ̀rọ̀ àwọn Ramadan èyí tí a ń ṣàlàyé rẹ̀ lẹ́yìn ẹyọ ọ̀nà ní àníyàtú ọ̀rọ̀ àníyàn bó la ṣe máa dà ní àwọn Ramadan. wọ́n ní wujubu tabyiti niyyati fi sawmi al-faridati qabla tulu'i al-fajr. ìjọ́ranyàn ìmọ̀mú àníyàn wá láti alẹ́ Ramadan kọ́la, láti òru Ramadan, òru àkọ́kọ́ Ramadan, ká mú àníyàn wá pé a gbààwẹ̀ láti ọ̀la lọ qabla tulu'i al-fajr. àlìmáníyàn wá títí alfajr yóò fi yọ, ìyẹn ní àárọ̀ ọjọ́ Ramadan. wọ́n ní idha thabata dukhulu shahri Ramadana bi ru'yati al-basariyah. wọ́n ní tó bá ti rinlẹ̀ pé oṣù Ramadan ti wọlé pẹ̀lú àrúyà, pẹ̀lú létésù tààtì rí ta fojú rí àwí ṣàhádà, àbáwọn èèyàn tó rí àti gbẹ̀rí wọn jẹ́ àwọn ikmalil idda, àbá àkàtẹ̀wárí awáka òǹkà ṣàbánù pé ọgbà. wọ́n ní wajaba ala kulli muslimi mukallafin an yanwiya siyamahu fil layl. ọ̀rọ̀ di dọ̀rọ̀ ayàn báyẹn fún gbogbo mùsùlùmí mukallaf, gbogbo mùsùlùmí tí aláìsìn bọ̀ lọ́rùn, tó ti wà religiously responsible, an yanwiya siyamahu fil layl, ibẹ̀ kí ó dà níyàn àwẹ̀ rẹ̀ yẹn ní àti òru Ramadan alákọ̀ọ́kọ́ yẹn. liqawlihi sallallahu alayhi wa alihi wa sallam, ẹ̀rí ọ̀rọ̀ ní ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad tó sọ pé sallallahu alayhi wa sallam, man lam yujmi' as-siyama qabla al-fajri fala siyama lahu. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam, ọ̀nà tí ó bá ti ọkàn rẹ̀ pọ̀ pọ́n ó gba àwẹ̀ láti òru Ramadan àkọ́kọ́, fala siyama lahu, tó ń tọ̀ ń bá gba àwẹ̀ nígbà tílẹ̀ bá mọ́, ó wá jí, ó wá gbọ́ pé àmọ́ ti rọ́sù lánàá, àti rọ́sù èmi náà gba àwẹ̀ nìyẹn. Ànábì sallallahu alayhi wa sallama ó ní òun láwẹ̀ ń tiẹ̀ o, ẹni ò ní àwẹ̀ ní tiẹ̀, torí pé kò dá ní àwẹ̀ yẹn láti kíni o, láti òru wá. ìgbà wáyé Abu Dawud ló gbà wá àti Ibn Khuzaimah àti Imam al-Bayhaqi min tariqi Ibn Wahab an Ibn Lahi'a wa Yahya ibn Ayyub an Abdullah ibn Abi Bakr ibn Hazm an Ibn Shihab an Salim bin Abdullah an abihi an Hafsata في لفظ عند الطحاوي في شرح معاني الآثار يبيت من الطريق نفسه أو نفسه. وأخرجه النسائي والترمذي من طريق أخرى
عن يحيى به وسنده صحيح. Abu Dawud gbà wá, Ibn Khuzaymah, Al-Imam Bayhaqi, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹ lójúpọ̀nà Abdullah ibn Wahab, lójúpọ̀nà Abdullah ibn Wahab. Abdullah ibn Wahab gbà látọ̀dọ̀ Abdullah ibn Lahiya, Maliki hadith. Wàsí dárúkọ Abdullah ibn Wahab àti Abdullah ibn Lahiya níbẹ̀yẹn. Ànitọ́ àdébí ọ̀rọ̀ ṣùgbọ́n àní pẹ́ńbẹ́ torí àsìkò. Àwọn afáàmọ́ sọ pé Abdullah ibn Lahiya wà sayyi'ul hifz, ó lè ní làákàyè láti ha kíw, láti ha hadith, torí pé ihtaraqat kutubuhu, ìwé tírà rẹ̀, tírà àdísì tó kọjọ ó jóná nígbẹ̀yìn ìgbà. Fabada'a yuhaddisu min hifdhihi, ó wá máa ń sọ àdísì fáwọn èèyàn láti inú làákàyè rẹ̀ ṣùgbọ́n kò rí ha dáadáa. Dínà tó jẹ́ pé àwọn ìgbàwá rẹ̀ àwọn afá máa ń sọ́ra tàbí ti débẹ̀. Ṣùgbọ́n tó pé tó bá ṣe pé Abdullah ibn Wahab àti Abdullah ibn Mubarak àwọn ni wọ́n gba àdísì wá látọ̀dọ̀ rẹ̀, wọ́n ní já fọkànbalẹ̀ torí pé àwọn méjèèjì yẹn àti Abdullah kẹta, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní wọ́n gba ẹ̀gbọ́n wá lọ́wọ́ rẹ̀ ṣáájú kí tírà rẹ̀ tó jóná ni. Sọ̀rọ̀ ìgbà wáyé náà lélẹ̀ wallahu ta'ala alam. Tó bá kẹtẹ̀ àfẹ́ dàbẹ̀ ní kórí bákan. Wọ́n ní wa Yahya ibn Ayyub ibn an Abdullah ibn Abi Bakr ibn Hazm, àtúwá ní tariqi mìíràn, tariqi Yahya ibn Ayyub látọ̀dọ̀ Abdullah ibn Abi Bakr ibn Hazm látọ̀dọ̀ Ibn Shihab, Muhammad ibn Shihab, al-Imam Zuhri rahimahullah. Al-Imam Zuhri wá gbà látọ̀dọ̀ Salim ọmọ Abdullah tó jẹ́ ma Umar wá gbà látọ̀dọ̀ Hafsa wá gbà látọ̀dọ̀ Nabi Muhammad sallallahu alayhi wa sallam. So láwùjọ ta kàyẹ bá ṣe rí nínú tírà Imam Tahawi ní ẹ̀ta mọ̀ sí Sharh Ma'ani, àánú sì ní gbólóhùn yubayyit. A ní gbólóhùn yubayyit tún yẹ ó ń bẹ́nu tariqi tí Imam At-Tahawi náà. Al-Imam Nasa'i àwọn náà gba hadith yẹn wá àti wọn Tirmidhi ní tariqi ukhra lójú padà mí an Yahya látọ̀dọ̀ Yahya ọmọ Ayyub yẹn náà, ṣùgbọ́n ohun tún yàtọ̀ díẹ̀. Sanadu sahih, sọ̀rọ̀ anábì yẹn sallallahu alayhi wa sallam, hadith tó sahih ni. Kápọ̀ sọ pé Ibn Lahiya bẹ́ẹ̀, Ibn Lahiya bá kàtẹ́ bẹ́ẹ̀, tariqi Ibn Wahab ni ló bá wá ìyẹn yá lákọ̀ọ́kọ́. Àtúwá láwọn tariqi àwọn shawahid mi tó ti yé ètò jẹ́ kó fọkànbalẹ̀ yìí pé hadisi náà ó fẹsẹ̀ nílẹ̀ pé ẹni tí ó bá pọkàn pọ̀ máa bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la Ramadan tilẹ̀ bá máa tó ní ẹtì lóṣù àbí ìpín náà ti bẹ̀rẹ̀ àwẹ̀ nífa aláṣì àmàlàhùn. Anabi sallallahu alayhi wa sallama onítọ̀hún ní láwẹ̀ yẹn anabi ló sọ ọ́ sallallahu alayhi wa sallam. Anabi tó sọ̀rọ̀ ẹ̀ man lam yubayyiti siyama mina layli fala siyama lahu. Àníṣẹ́ni tí ò bá dà níyàn àwẹ̀ Ramadan láti òru Ramadan, Ànábì sallallahu alayhi wa sallam ó ní kò ní láwẹ̀. So ìgbà wá ti yẹn Imam Nasa'i, Al-Bayhaqi, Ibn Hazmi min tariq Abdurrazzaq and Ibn Jurayj and Ibn Shihab bihi. So sanad ilina sahih lawla an'anata ibn Jurayj, tí bá ṣe ana tadlis sí Ibn Jurayj sí mi, walakinahu sahih ma qablahu. Wọ́n tá bá jama hadisi tí Ibn Lahiya tó kìyẹn ó yanjú wallahu ta'ala a'lam, ó yanjú wal ilmu inda Allah. So ilé náà tó kún lọ́wọ́ wípé a máa ń dà ní ààwẹ̀ ṣáájú kí ni o ká tó bẹ̀rẹ̀ ní àwẹ̀ Ramadan. Àníyàn yóò ti wá láti òru àkọ́kọ́ rẹ̀. Àǹfààní wa niyyatu mahalluha al-qalb. Tá bá ń sọ̀rọ̀ nípa àníyàn, ààyè rẹ̀ inú ọkàn ló wà.
والتلفظ بها بدعة ضلالة تصاجد لنا اللهم إني نويت أن أصوم رمضان عبادة لك agbègbè ọ̀nà tá a bá gbà fi hàn bid'atun dalalah ọ̀làánù tó jìnnà ní kúrò ẹ̀dẹ́dà mọ́jẹ̀ ká tọ̀ ọ́ ní wà ń rọ áhà náà sùn hasanatan kódà káwọn èèyàn láwùjọ kọ́ni sí tó dáa ẹ̀sìn olúwa Allah ẹ̀sìn tá a máa ṣe pẹ̀lú ẹ̀rí ni àwọn tó bá sọ pé àlèmọ́ dàníyàwẹ̀ káwá sọ ọ́ jáde lẹ́nu àdàdálẹ̀ ni so àníyàn yẹn inú ọkàn ló máa wà so yóò wà lọ́kàn wa pé wọ́n ní wọ́n tẹ̀lé ètò níyà tí makhsusu bí siyam al-farida ìwà máa mú àníyàn wa láti alẹ́ òkọ̀lá àwẹ̀ táwọn sọ yìí wọ́n ní ṣe pẹ̀lú àwẹ̀ ọ̀ranyàn tí ṣe Ramadan ni لأن الرسول صلى الله عليه وسلم كان يأتي عائشة تربى النبي صلى الله عليه وسلم سيسي أما وابا وعائشة في غير رمضان لا سكتي ساسك رمضان فيقول هل عندكم غدا عربيني جيلون جيلودو تاني جي وإلا فإني صائم ترى لونجي مونبا وانتمني يو أفهمو داجوا ميبي àwẹ̀ náfìlà tí a bá jí àárọ̀ tí ó rí tí ó jẹ nílé rẹ̀ tí ó sì jẹ ní ti kò tí mú omi kò tí ṣe ní ti wá jí láàárọ̀ àárọ̀ ọjọ́ tó jí yẹn ó lè ṣe kí ni o ó lè sọdá àwẹ̀ kódà kó bá láníyàn kó fẹ́ gbáwẹ̀ látòrò àná nígbà tí pé àwẹ̀ náfìlà ni Ànábì sallallahu alayhi wa sallam ó máa ṣe bẹ́ẹ̀ nínú ìgbàwà ìyàwó Aisha àdísì yẹn Imam Muslim rahimahullahu ta'ala àwọn náà kọ́ọ̀lẹ̀ nínú sahihu wọn wà thabata mislu dhalika min fi'li sahaba irú sísí yẹn náà ó fẹsẹ̀ ní látọ̀dọ̀ àwọn sahaba gẹ́gẹ́ bá ṣe kọ́ látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwọn náà tí wọ́n bá jí láàárọ̀ tí wọ́n oúnjẹ tí wọ́n jẹ wọ́n sọ́dá àwẹ̀ náfìlà sáré rú sẹ́sẹ́ látọ̀dọ̀ Abu Darda Abu Talha Abu Hurairah ibn Abbas Hudhayfa ibn Yaman radiyallahu anhum gbẹdẹ́dà kó wa yọ́nú sí gbogbo wọn lápapọ̀ wa hasharana ma'ahum kó gbé wa dìde pẹ̀lú wọn àwọn sábẹ́ Ànábì àwọn èèyàn dáadáa àwọn èèyàn tí wọn èyí sì dẹ̀dẹ̀ wúrẹ́ àwọn èèyàn tí wọn kì í sòpè àwọn èèyàn tí wọn èyí ṣe alátẹnujẹ kò rẹ dẹ́dà kó bá yọ́nú sí wọn lápapọ̀ kó gbé wa dìde pẹ̀lú wọn tahta liwa'i sayyidi waladi Adam lábẹ́ àsíá ẹni tó jẹ́ ọ̀gá fún gbogbo ọmọ Ádámà tí í ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn náà máa ń ṣe sísì yẹn ọ̀nà wàhálà fi sómi náfìlà tó ọ̀rọ̀ tá a sọ tẹ́yì ó ní í ṣe pẹ̀lú ààwẹ̀ náfìlà pé téèyàn bá jí láàárọ̀ tí ò rí tí ó jẹ nínú ilé Olúwa má fi mi pa wá tó jí láàárọ̀ tí ò rí tí ó jẹ nínú ilé ó lè sọdá àwẹ̀ kódà kó jẹ́ pé ìgbà tó bẹ̀rẹ̀ àgbà tó mọ̀ nìyẹn yẹn wá kó jẹ́ pé aago 2 ọ̀sán aago 1 ọ̀sán aago 4 ìrọ̀lẹ́ ni tó mọ̀ nìyẹn yẹn wá so far tí o bá ti jẹ anything látàárọ̀ àsìkò tó rántí sí yẹn pé ní mo jẹ kankan látàárọ̀ ẹ̀rùkún sọ́dà àwọn ìjáde yóò sì wọlé bẹ́ẹ̀ ṣùgbọ́n Ramadan làbúdà min tabyiti níyà qabla al-fajr Ramadan ti ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ mú àníyàn àwẹ̀yẹ wá kí al-fajr Ramadan alákọ̀ọ́kọ́ يعني فدل على وجوب تبييت نية قبل طلوع الفجر في الصوم الفريضة دون نافلة àlàyé tá a ṣe yẹn jẹ́ ká mọ̀ yìí pé ọ̀ranyàn ni ìmáníyàn wà níbi àwẹ̀ tó bá jẹ́ àwẹ̀ ọ̀ranyàn yàtọ̀ sí àwẹ̀ náfìlà wallahu ta'ala a'lam olùdẹ́dà wa nìkan ló mọ̀ jùlọ ká tó lọ àníyàn Ramadan tá a ń sọ yẹn ṣé gbogbo òróró Ramadan láàmú ọmọ wa bẹ́ẹ̀ ni and that one is automatic tá a bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ tá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí tá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ báyìí tá a ti ní àníyàn lálákọ̀ọ́kọ́
automatically gbogbo ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún àtúntò ọlọ́kan pàtí bẹ̀rẹ̀ àwẹ̀ yóò mọ̀ wá náà ni sọ kàn wọ́n sàrí tá a jí o afẹ́ jẹun sàrí fún Ramadan ni fún àwẹ̀ báyìí ni o so kọtí ẹwà máa cool kò bá láàká ìran pé ní kó mọ gbà àwẹ̀ yóò gbàwẹ̀ nínú Ramadan nígbà tí Ramadan lọ kọ́ ní máwẹ̀ tó ń gbà kò ní wọ́n ní àwọn ilẹ̀ ń gbà ní àìrọ gbé máa cool kò ní bá láàká ìran sọ ti yẹ so àníyàn yẹn máa lọ bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣùgbọ́n tó pàtàkì jù kó jẹ́ pé ìwà alákọ̀ọ́kọ́ yẹn àmọ́ àníyàn yẹn wá Wallahu ta'ala a'lam. So àkí jí láàárọ̀ Ramadan nígbà tá a gbọ́ kí wọ́n rọ́ṣù káwọn àti sọ́dáwẹ̀ náà nìyẹn akafẹ́ akírun àṣùbàtà àwọn jẹ́mọ́ wọn kíra pé àwọn kú bẹ̀rẹ̀ àwẹ̀ wà kọ́lọ́n gbalẹ̀ sí náà wá o kọ́lọ́n jẹ́ gíní kan o láti rọ́ṣù àmì sùn lọ́n tẹ̀mí mi ò mọ̀ gbọ́n rọ́ṣù àmì ò mọ̀ àdá ìmúná ti bẹ̀rẹ̀ àwẹ̀ nìyẹn kò wọlé o bàbá ẹ̀ lè bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn o àwẹ̀ yẹn ẹ̀ san padà o ẹ̀ dáràn ṣùgbọ́n ẹ̀ san àwẹ̀ yẹn ẹ̀ san padà táwẹ̀ bá ti lọ ẹ̀ dáràn Wallahu ta'ala a'lam. Ṣé yẹn yóò ṣe sáàkì sí òní jẹun yóò ṣe bá àmọ́ yẹn jú yẹn nígbà míì inshallah. Wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.